Lande ó pue mo ṣe ń bọ̀ láti YouTube ni o mo ṣe kú on YouTube yẹn náà mo tún sáré wọ throwback yẹn lọ bẹ́ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọbìnrin yẹn. Lande fèmù ẹ ló tì ẹ́ fèmù ẹ ojú ẹ tó pawó influencer kékèké tó ti rò pé ó ti make ẹ òun ló tì ẹ́ because láti ilẹ̀ bọ̀bọ̀ ọmọ yẹn ò ń ṣẹrù ẹ ò ṣẹrù ẹ ó mọ̀ kó gọ̀ ni ó mọ̀ kó gọ̀ ó gọ̀ nínú gbogbo fídíò tó ṣe yẹn àgọ̀ yẹn ṣe ló dídí hàn bẹ́ẹ̀ àgọ̀ yẹn ṣe ló hàn ní gbogbo nǹkan tó ń ṣe àtẹ̀gùn lọ́mọ fi ẹ́ ṣe àtẹ̀gùn ni ọkùnrin ṣe obìnrin ṣe yes àtẹ̀gùn ni ọmọ yẹn níbi tó ń lọ she has a far place to go ó sì níbi tó ń lọ ó fi ẹ́ mú òkè ni because ìwọ tó fẹ́ ọmọbìnrin tó ti bímọ méjì tẹ́lẹ̀ ìwọ náà kò ṣe pé Ọlọ́run yá ẹ lágàn o in the first place kí ló dé tẹ̀ ń ṣeré ọmọ ṣé ẹ lè dóra yín kó prevent ara ẹni ẹ ti sáré ṣeré ọmọ ẹ ti sáré bímọ fúnra yín láàrin ìgbà wo sígbà wo ọmọ tó dẹ̀ fi ẹ́ ṣe àtẹ̀gùn nǹkan tó bá fẹ́ ó máa ṣe ó fi ẹ́ ṣe àtẹ̀gùn wọnú industry yẹn ẹ wo ẹ má jẹ́ parọ́ fún yín tọ́mọ yẹn bá wo fídíò yìí ọmọ yẹn máa láwọn múvì tó ti ṣe ìwọ ló tí mọ̀ọ́sẹ̀ àwọn kan ti pè é fúnṣẹ́ gbogbo àwọn onítíátà tó ń sọ pé òǹdọ́bà wọ́n ti pè é fúnṣẹ́ ọmọ yẹn máa ti wà ní one row two row má wọrí fíìmù yẹn máa tó máa jáde ó sì máa ké ó máa ké ọmọ yẹn àtẹ̀gùn ló fi ẹ́ ṣe torí ò lọ́pọlọ ẹ̀dá tó bá ti lọ́pọlọ wọ́n dẹ̀ máa ń firú wọn ṣàtẹ̀gùn ni ó fi ẹ́ ṣe àtẹ̀gùn ni èmi ò ní ever set camera kí n blame ọmọ yẹn kí ló kàn mí màá blame ẹ ọmọ tó gbọ́n tó wise ẹ nà ó rí i pé wọ̀gàn fún ara ẹ kàríà ẹ ò jọ ẹ lójú ni ó dẹ̀ ètè ó fẹ́ fi ẹ́ gòkè kó ń ṣẹ́rù ẹ ó rí bí gẹ̀rẹ́ ṣe rí ni òkè torí wọ́n rí pé ó ti bímọ méjì sí ìwọ náà rò pé ó ti bímọ méjì ìwọ náà kò ti bímọ kan kẹjọ settle for less ọmọ yẹn dẹ̀ gbọ́n ju ẹ lọ kò lè settle for less tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sọ́kùnrin ọkùnrin máa ń tèkì táìmù ẹ̀ ẹni tó bímọ fún wọ ńbo ló wà kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwọ àtẹni tó bímọ fún ẹ tẹ́ ẹ̀ fi fẹ́ra mọ́ something like this máa wà ń bẹ̀ náà ìgbà tó wá ti rírú nǹkan bẹ́ẹ̀ yẹn wá tún fẹ́ fẹ́ ẹlòmíì ó wá ní ọpọlọ láti lè fi jókòó re-strategize bó o ṣe lè jẹ́ kí ilé yẹn dúró ó gbàyàwó ó gbọ́mọ ó gbẹbí ó gbárá Lande nǹkan tó bá ti dùn lọ́mọ aráyé máa ń fẹ́ wọn ní báyìí láì jẹ́. búburú tó burú yẹn ló máa ń jà. búburú tó burú ló máa ń jà. ó dẹ̀ tún máa ń ṣépè. ta ló ń ṣépè ó ń ṣépè kí ló ń fa èpè sẹ́yìn wúwẹ̀ ta ló ń ṣépè fún. ìbọn ló ṣépè fún o kò ṣépè fún mi kò ṣépè fún mi. ìgbà tẹ́ bá jọ jà tẹ́ bá jẹ́ ń gbéra yín ṣépè èmi ò mọ̀ pẹ́. ibo la ti jọ jà ṣé o wà ń bẹ ṣé èmi àti ẹ ti jà rí lójú ẹ. kéde sí ń gbẹ̀gbà tó gbà tá fẹ́ ya sẹ́yìn tá fẹ́ yà pé a fẹ́ ya sẹ́kẹ̀ mi wá ń bínú wá ń sọ̀rọ̀. ò ń sọ̀rọ̀ ok nísìnyí báyìí ọ̀dọ̀ mi sá ló ti mọ̀ jọ sóò lè rán mi létí ìjọ́ tèmi àti ẹ kọ́kọ́ máa pàdé sóò lè rántí. pàdé mi ní rántí o. báwo la ṣe mara. ìgbà tí òdebúté kan sùn ni. láti mara onímẹ́mórì o níyẹ̀wò nìyẹn. àmì tí mo yẹ. ọ̀ràn ti yẹ̀ yẹn mọ́. olórí kí n tó lọ sórí ibòmí jọ sóò lè rántí bí wà tí Ramota sí kọ́kọ́ first time tẹ́ kọ́kọ́ máa pàdé. mo lè rántí. ìgbà wo nìyẹn. a pàdé ní ọ̀dọ̀ wa ń wá sọ́dọ̀ wa ń gbà yẹn. kí ló wá sí. ṣé lọ́dọ̀ yìí gà. ọ̀dọ̀ wa ilé wa ẹ wá sílé wa ń gbà yẹn. àwa ti ṣẹ́ ni nígbà yẹn. àwa ya skit. so since then tí ẹ ti mara yẹn bẹ́ẹ̀ ẹ fi mara yẹn irú èèyàn wo ni Ramota ti jẹ́ kí ló lè sọ nípa Ramota tán bá bí ẹ̀ ń ta. mo lè sọ a lot nípa àǹtí Ramota. ọ̀ya kí ni nǹkan tó lè sọ. first of all àǹtí Ramota wọn jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n dáa àǹtí Ramota nice tàbá ní borí Ọlọ́run mọ́ra tàbá dẹ̀ ní parọ́ àǹtí Ramota jẹ́ èèyàn kan tó nice but torí pé bí irú ẹ̀dá tọ́lọ́run dá àǹtí Ramota a lè fi other side wọn a lè tún máa fi judge wọn
lọ títí báyẹn bẹ̀ẹ̀ àti Ramota dà bẹ̀ẹ̀ tó bá ń bínú àti Ramota kíní yẹn kàn máa ń ṣe wọn kíní yẹn tó bá kàn ti sọ wọn báyìí gbì ó kàn máa ní kàn máa bínú ni àti Ramota wọn máa pariwo wọn máa ṣe pé wọn máa pariwo kò sẹ́ni tí wọ́n nílé wojú ń gbà yẹn bẹ̀ẹ̀ tára wọn bá balẹ̀ tí kò látẹ̀kan nísìnyí báyìí kò tí ì síjà àkọ́kọ́ látẹ̀kan so everybody ń ṣeré everybody ṣeré so irú èèyàn tá ti Ramota jẹ́ nìyẹn. Ramota sórí n tí mo fẹ́ káwọn èèyàn máa sọ ń pẹ́ nìyẹn wo bó ṣe ń bẹ́ everybody ṣeré látàárọ̀ tínú gbogbo èèyàn tínú wọn ń dùn understand báyẹn bí mo ṣe fẹ́ kó máa ṣe nìyẹn jọ sóò lè rántí primary school tó kọ́kọ́ lọ. mo rántí o. sóò lọ school ó kàwé. mo kàwé náà. o morúkọ school ẹ. ìbò ní Trinity. Holy Trinity. Anglican. Secondary ni àbí primary àbí university. Primary. Secondary nǹkan. mi lọ secondary. why tó fi lọ. mi lọ. o lọ. wọ́n ní kò sówó. wọ́n ní kò sówó bọ̀ ń sìn báyìí tó wo ti wà ṣé torí èmi náà ń sìn báyìí èmi náà ò parí school mo sì fẹ́ pa ó lọ mọ́ kí ló dé. iṣẹ́ tíátà ti ó ti yàyàn mi. àwọn làyàn mẹ́ẹ̀ iṣẹ́ sátà yẹn ó ti dùn mẹ́ẹ̀ gbogbo bó ṣe ń gbàgbẹ́ ó ti dùn mẹ́ẹ̀ iṣẹ́ sátà ìwà dẹ̀ sí làwà ṣe lówó lọ́wọ́ àmín o lágbára Ọlọ́run wàá ṣe jèrè àmín o ìdí iṣẹ́ sátà ibẹ̀ ni wàá bímọ sí ọmọ alálùbáríkà mímọ̀ ń ṣàdúrà o dẹ̀ sàmì ó ní wàá bímọ alálùbáríkà àmín mo fẹ́ kó o sàmì ẹ̀ dáadáa wàá bímọ alálùbáríkà àmín ọmọ tó jẹ́ pé ọmọ tán fi ń yangàn láwùjọ wàá bí àmín lágbára Ọlọ́run àmín Ramota sórí mo fẹ́ kí iṣẹ́ tí o mọ̀ pé à ń yaṣẹ́ kan lọ́wọ́ báyìí kí ni mo pe táìtù ẹ̀. Polygamous family olórí kí ni táìtù ṣẹta fẹ́ yà. polygamous family tá à ń yá lọ́wọ́. polygamous family Ramota. a wà lórí set polygamous family. so ń gbọ́ ó yá orí sẹ́ẹ̀tì wo la wà. Mama sọ pé o mọ̀ you can do it now. Polygamous family. gbàtọ́ lè yé mi wọ́n bí lè fẹ́ jọ. ó máa yí ẹ ó yá sọ pé polygamous family. No, kò ní dá mọ́ family yóò dá fún family wa náà èwo ni kò ní dá mọ́ family yóò dá fún family wa o kò ní dá fún family àwọn wo yóò dá fún family wa ọ̀dẹ̀ ní ẹni Ramota kò ń ṣe polygamous family. èwo ni kò ní dá fún family wo. kò ń ṣe kò ní dá fún mọ́ family. polygamous family. ilé olórogún ó yá sọ pé ilé olórogún. ilé olórogún ọgbà wèrè. ó ní ilé olórogún ọgbà wèrè. ẹ̀gbọ́n bọ́ tún mẹ́ o. So ilé olórogún ọgbà wèrè English ẹ̀ ní polygamous family. èwo ni kò ní jámọ́ family. So nọ́ọ̀sì ẹ máa bọ̀ ipa wo ni ẹ kó ní orí sẹ́ẹ̀tì yìí. Actually èmi ni mo jẹ́ nurse ní set polygamous family. nínú episode 1. episode 1 because sister Ramota wọ́n lóyún. ẹ má tú. olóyún o. má bà ṣe jẹ́ o ti lóyún. ẹgbẹ́ olóyún. mo lóyún. ẹ̀gbọ́n àfún ẹgbàájú. ẹ wò ẹ má jẹ́ kí kinní káàsì ẹ pa kámẹ́rà ẹ̀yin lẹ dá wàhálà lẹ o ẹ pa lóyún àbí kò lóyún tán bá ti wo polygamous family wọ́n máa understand the polygamous family ó máa jáde láìpẹ́ tó bá ti jáde ẹ bá wa wò ó ní YouTube Facebook everywhere kàn bá wa ṣe kíni. ẹ jọ̀ọ́ ẹ bá wa wo polygamous family o. ẹ jọ̀ọ́ ẹ bá wa wo polygamous family o. ẹ jọ̀ọ́ ẹ bá wa wo polygamous family. ẹ jọ̀ọ́ ẹ bá wa wo polygamous family o. jámọ́ family. ẹ jẹ́mọ́ family kọ́. polygamous. Thank you so much our fans we love you. We love you. Everybody come on set. Everybody. Show your face. We are on the set of Polygamous family. Anybody that wish to show face. YouTube channel. Polygamous family. ẹjọ́ tó yọ ẹ má gbàjọ́ bí o. wọn lè gbàjá bí. ẹjọ́ tó yọ lọ́run. ajábáwo Ọlọ́run má jẹ́ kájá bùyàn jẹ tájábá ilé bùyàn jẹ èèyàn ya dìgbòlugi nìyẹn. a ní mo kí gbogbo yín gbogbo ìbùjẹ ajá ò dáa ilé yìí náà ló wà. olóńgbògò gbúdọ̀ bùyàn jẹ. ilé ẹ ló wà. Ramota báwo ni kí lóyún o lè sọ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ yìí báwo ló ṣe jẹ́ sí ẹ.
ọmọ arábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí báwo ló ṣe jẹ́ sí ẹ. bèbí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wá. ọ̀rẹ́ ni àtọ̀rẹ́ ni ọ̀rẹ́ lẹ́jọ́ jẹ́ síra báwo lẹ ṣe pàdé. ojú ọ̀nà làjọ pàdé ni àbójú ọ̀run. èwo lójú ọ̀nà àbójú ọ̀run mo ní first time tẹ́ kọ́kọ́ máa pàdé ibo ò lẹ ṣe mara ibo lẹ ti pàdé. ìbí bíbá la ti mọ́ra. ibo ibi ọ̀dọ̀ ẹ lọ́hùn. ilé ọ̀dọ̀ mi àbí kí ni o wá ṣe ń jọ́ tó kọ́kọ́ máa rí pa. bí àwa ya sẹ́ńjọ́ yẹn ni. ìjọ tá a wá yàsẹ́. so látìgbà tó o ti mọ̀ irú èèyàn wo ló jẹ́. ó ṣe dáadáa sí mi. ó ṣe dáadáa sí ẹ. ó ṣe dáadáa. gbogbo tọ́jà máa ń dá ẹni máa ń bí mi ni. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkè la wà téńté.